Mopelola Kofoshi o. Paramole kọ̀rọ̀ sí. Paramole kọ̀rọ̀ sí o. Ẹ̀gbin ni ò fẹ́ o. Ẹ̀gbin. Ṣé nítorí kéèkì wá ní Good afternoon, students. Good afternoon, sir. Monitress yín ló wá bá mi. Ó wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún mi ní staff room bẹ́ẹ̀. Mo wá ní kó fi ẹnu ara ẹ̀ kó wá explain fún ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ class ẹ̀. Ó yá, nǹkan tó sọ fún mi sọ fún wọn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé owó tẹ́ dá sí mi lọ́wọ́ yẹn ó ṣèèṣì sọnù. owó ta ni? Owó wọgbọ́ ló tọ́. It's alright, ẹ farabalẹ̀. Bó ṣe ló sọnù mo ti bá wí. Mo dẹ̀ sọ fún yín pé ìyẹn ò kan anybody. So ó ní láti dá owó yín padà. Okay? So kò sọ pé wọn ò dá padà. Ṣùgbọ́n ìgbà tó dá ni mo fẹ́ kẹ́ consider. Ó ní tẹ́ bá ti wá gba testimonial yín ló máa dáwó padà. Ṣé gbà bẹ́ẹ̀ gbà? Àgbà kò jọ. Excuse me, sir. Yes. Ẹ wo, èmi ò gbọ́ nǹkan tí iye ìwé àtàwọn ewé ìwòye afẹ́ kọ́gbìn, èmi ò gbọ́ nǹkan tó ń sọ. Báwo ni èèyàn kan wá dé wá sọ pé owó táwa dá sóò lọ́wọ́ ó sọnù? Ẹ wá gbà mí, ẹ dákun, ẹ bá mi bí èwo nínú owó ló sọnù. Ṣé owó vernacular speaking ni? Àbí owó FS? Àbí owó agotafẹ́rà? Àbí owó just be? Èwo ni mo wẹ̀ ló sọnù? Ó ṣàlàyé fún mi délẹ̀, ó ní owó VS ló sọnù. Somebody is still talking. Ẹ wo ọ̀gá, èmi ò lè gbà o, àìsè wa gbà. Owó onírú, owó aláta. Èmi mo mọ ìyá tí mo jẹ kí tó rí owó yẹn dá. Ìyá Mopelola ní àná fún mi lówó jẹ ilé, ìràkọ́bù ìràpátá. Màá fi 50 naira pamọ́, èmi ò fò ní 50 naira. Ó wá dé nìsín, ó wá sọ pé ní owó sọnù. Àpèjọ, ẹ̀wẹ̀ mi gbogbo. Ìgbowó tèmi o. Ó ti jẹ́ ti ẹnìkan ló ń le, gbogbo àwọn ọmọ class tó kù ti ń consider bóyá káwọn gbà àbí káwọn má gbà. Ó dẹ̀ wọ́n kókókókó bó ṣe ń ṣe ìdájúdájú ìwọ ló jí owó yìí. Ibi tó ń jókòó sí nìyẹn, ibi tó ń jókòó sí nìyẹn, easily ó lè náwó kó mọ́ lè ní. Àná ìwò tún mọ́júmọ́ mi, lórí owó ti tẹ̀lé. Shut up! Okay. Shut up. Yes, sir. Class? Yes, sir. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní search látòrí mo pé. Get up. Get up. Ẹ bá mi tú concert yẹ. Àkùrọ̀mọ́ ni tako ni. Àkùrọ̀mọ́ ni. Wọ́n máa ṣe rí mi gbé ṣe àwọn arógo gbogbo jẹ́ o. Mopelola Kofoshi. Kofoshi. Kí ló ṣe? Kí ló ṣe? Mo bá ń gbé bò mo dárí. Mo dáná. Mopelola. Ẹ má jọ ṣubú. Ojú tẹ pa. Ojú tẹ rẹ̀. Kí ló ṣe? Kí ló jẹ ẹ̀yin ọ̀rẹ́? Kí ló ṣẹlẹ̀ sí? Mọ́mí, àjọpọ̀ láti sún ní àmọ́ kókó bẹ̀rẹ̀ sí lọ́yún wọlé ní prayer ká máa gbé bọ̀. Ọlọ́run gan ló fi Banji ṣe gàrí tíra wa tó bá wa gbé wá báyìí. Mọ́mí ẹ wò.
ẹni tí bá wúgùn tó máa lò kára ẹ lè balẹ̀ torí ìrora ìpọ̀ fún. Ó ṣé mo dúpẹ́ ìwọ náà ronú ìrànlọ́wọ́. Ó dáa ó ṣé o ó ṣé mo dúpẹ́. Má jẹ́ kí tiẹ̀ ọba adákan ọkọ mi ṣàánú mi. Èmi suggest pé ká gbé lọ sí hospital because ká má máa fún ní self medication èmi ò rò pé nǹkan tó need nìyẹn kán lè fún ní proper treatment ma. Sórí ọlọ́sípítù gan ni ọ̀dà àmọ́ ẹ kọ́kọ́ bá ń gbé wọlé náà kí kọ́kọ́ fún lẹ́rọ̀ bí ti ń ṣe èyí ò gbọ́dọ̀ kọ́kọ́ sọ pé hospital ní dákun ṣàánú mi ẹ bá ń gbé kí báàgì ilẹ̀ bá ń gbé dàjáre pẹ̀lẹ́ ó jàre pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́. Arákùnrin kí ni ìlú ìfisí ẹ tó fi jẹ́ pé òní kankan ti fún wa ju kó wá jí òrìṣà ọlọ́mọ wẹ́wẹ́ tá à ń bọ̀ kó wá jí gbé lọ. Baálé ẹ dákun wọ́n parọ́ mọ́ mi ni mi ò mọ nǹkan kan pa ẹ̀ ọmọ ìlú náà lèmi náà mi dẹ̀lú gbòòrò gba burú sí ìlú kó bàjẹ́ mi ò gbóríṣà. Bẹ́ẹ̀nu sọ̀hún. Dáradára ẹ wojú ẹ jojú ó le gan ni ọ́ àwítà láìwítàn lé ọmọ ìlú ìlú òun ò lè gbèrò ibi bí ìlú kan bá ń tòrò ọmọ àlè bẹ̀ ni ò tí dàgbà ọmọ àlè ilẹ̀ yìí ni ọ́ ó dà kí lorúkọ bàbá rẹ̀ ńlẹ̀ yìí jẹ́ ń gbọ́. Eléyìí ló kọ bàbá orí ẹ̀ ló burú bí eégún tí ń léwèrè eégún tí ń léwèrè ò ti jẹ bí ọmọ ìyá rẹ̀ ló pè. Fọlákẹ́sà àwọn ìjọwọ́ ọkọ ìlú ẹ má sì pẹ́ ìnáwó fábùkẹ́ fọmọ ìlú tó ti yẹ yìí ẹ jẹ́ kí wọ́n mú kí wọ́n lọ dọ́ǹsọ̀ rẹ̀ tí wọ́n bá dọ́ǹsọ̀ rẹ̀ tí wọ́n tẹ̀ lójú tí wọ́n tún yí kọ́líbù rẹ̀ tí wọ́n tó nà tí wọ́n wá tẹ̀ lọ́dà tí gbogbo ẹ̀ wá lóyún omi tuntun tó ti yọ gbogbo òun àtàwọn ẹgbẹ́ rẹ̀ tẹ̀gbọ̀lẹ̀ fúnṣà ẹ̀ tọ́jú sàbáwọ̀ ọ̀nà ìwòsàn tó jẹ yìí. Ẹ̀yin olóyè baálé ẹ dákun o ẹ jọ ẹ mọ̀jà fìyà jẹ aláìṣẹ̀ gbogbo wa la bí amọ́ a sì bímọ lé ìmọ̀ràn mi rèé o ẹ dákun ẹ jẹ́ aránṣẹ́ sí Ifáyẹmí kó wá fi Ifá béèrè ibi tí òòṣà ọlọ́mọ wẹ́wẹ́ bá sọlẹ̀ sí gan-an. Ìyálọ́jà sọ̀rọ̀ lẹ́ ń sọ lẹ́nu yìí arójú olè ẹni ká máa mu ta lè sí ìbágbé ẹni ká máa bí Ifá léèrè kí ni Ifá ò wí ohun tá a bá fọ́ sínú fèrè ní fèrè ó fọ̀ jáde kódà báyìí o àti lójú olè ẹgbòjú ẹ ó lè lélẹ́yìí. ẹgbẹ́ òṣèpọ̀ náà bímọ ọ̀ràn rí ẹ bímọ ọ̀ràn ní ìpọ̀n tó ti yé yín kí lẹ wí ẹ pàwọ́ olóye sẹ́yìn èso olóye tẹ́wọ́ òbí apá tó bò. Ayé mi bá àjà àrífẹsẹ̀ sílé lé mi ò mọ kankan pa ẹ̀. Ẹ wà gbàgbé ọlárì fẹsẹ̀ sí kò pilẹ̀ ní máìlì tó o bá jí láàárọ̀ kó gbàdúrà ọlọ́mọ̀jẹ rin nàì sí ọlọ́mọ̀jẹ kó nàì sí mọ̀jẹ pàtẹ alágbèdá burúkú lọ́nà alágbèdá ti dé bọ̀. Ìgbà tó wọ́n pálábà yín bá ségi lẹ́mọ̀ sọ kátikàti játijàti ẹ̀yin CID ẹ mú wèrè lọ kẹ́ ẹ fìyà jẹ ìgbà tọ́wọ́ ìyá bá tẹ̀ dáadáa yóò jẹ ọbí tí agbórísà náà sí. ẹ̀sọ́ mọ́ sílì ẹ̀sọ́ mọ́ sílì fà. ẹ wọ olè olórí burúkú asọnilẹ́nu ọmọ àlè ìlú ire. Ifá olókun aṣọ̀rọ̀ ayọ̀ ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí ò sùn ṣe bàbá ìwọ lọmọ tí mo yún náà gbẹ́nà kára ń ìwọ láwo àwa lọgbẹ̀rì láwọn mi ní bàtà kílòkì òfẹ́ àti wáyé ọjọ́ ọgbọ́ àti wọ oòrùn ìbá bàbá ìbá yèyé o ìbò olúwo ìbò ojúbọ̀nà ìbá hàn ọmọdé tí nǹkan máa ń fa ojú àlá ọba ti rí ní kó wí o wọ́n fèrè pẹ̀lú mọ́ fi pèrè o iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmọ́ ọ̀tún ọlọ́kàrún òsì àárín ọpọ́n ń ta ọ̀run ilé ọgbọ́ àgbélẹ́gùdẹ́ ẹni ọgbọ́ pàkìtì àgò tí orí kọ̀ lọ́tẹ̀ òǹfà o àti wáyé ọjọ́ ọgbọ́ o àti wọ oòrùn tí bàbá bọ́ sọ ìwọ lọ́mọ o wọ́n ní dèpè nù awọ alára adèpè láwo lọ́dọ̀ wá wá dèjẹ́ ọ̀wọ́n ní sógbè ògbè náà sọ wọ́n ní dandan babaláwo ẹyẹ lóde fáfẹ́ yẹ bàbá o Ifá yìí sọ̀rọ̀ o ọ sọ̀rọ̀ ó sì fa kò mú òkun yọ ó ní lórí òrìṣà tẹ́ ń wáyìí láàrin ọkùnrin àtobìnrin ńlọ́wà wọ́n wá ní kẹ́ ẹ pé gbogbo àwọn ọmọ jìsín yín àwọn àgbààgbà lọ́kùnrin lóbìnrin wọ́n ní ẹ tẹ̀ wọ́n nú bẹ́ẹ̀ bá tẹ̀ wọ́n nú dáadáa bí Ifá ṣe fọ yìí ire ní Ifá wí o
yóò jáde mi kíbi tó bá wà. ẹni jalè kan tó ṣíwọ́ ẹni jalè kan bó dàrán borí aṣọlè lọ́dà bóra. kárọ̀dọ̀ àsùn ẹ dákun kí lára alẹ́ fẹ́ mú un láti bí wákàtí méjì tá a ti rán Mopelola fùfú kòkó fùfú wọlé wá. káàrọ̀ ń bi léèrè ewu ìyàgbọ́n lọ́mọ ọ̀ràn ṣé ọmọ ẹ lọ ra fùfú ni àbọ̀wọ́ ọlọ́ọ̀lé ọkùnrin àti gbọ́dọ̀ wí. òun náà kúkú náà ni máa ń jẹ́ kẹ́ sọ̀kù ọ̀rọ̀ fún mi àmọ́ kò sí tí mo fẹ́ ṣe amúnibúni lọmọ Mopelola yìí. ẹyọ kan mo bí tí sọ wọ́n di dìndìnrín àwọn bàbá fẹ́ bọ̀ ọmọ bí sọ́kùn ẹ̀ má bá wí tẹ́bí ń jóni náà ọlọ́ọ̀rẹ́ ìlúbọ̀ náà tí àjẹun sùn àlẹ́ ẹjọ́ náà tó lọ ń jẹ́ àkótó lọ́dún lọ́sí. èyí ti lọ èsì gbogbo ọ̀rọ̀ náà ní gbígbí. ọbẹ̀ gan ló wà kalẹ̀ ọbẹ̀ gan ti ń ṣépè fẹ́ tó lọ ra fùfú. àmọ́ tí ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí tí èsì pé ẹ ti kó gbogbo nǹkan tí ń bẹ nínú ọbẹ̀ jẹ tán kó tó di pé gbé fùfú dé. kí ni jẹ́ ní ilé. torí gbogbo ẹja yìí kò tó yín kó jẹ a lè mọ́rì fi jẹ fùfú báwọn ìtẹ́sí lónìí èsì dà. ẹja náà lè lé ẹja tó lé mú lẹ́yìn yẹ. èló lẹ́yìn fi ilẹ̀. apẹja tó ṣe family planning ní ìdí á ní máa jẹ mo fẹ́ fi fùfú sọ bọ́ sí i. n tẹ kúkú fi ilẹ̀ mo kú ṣe kéku ṣe pé bóyá mo fowó yín dájọ́. wá sí pé pọ̀ dájọ́. onísọlẹ́nu mọ̀ níwọ̀ ọmọ yìí láti bí wákàtí méjì tó ti lọ rí ra fùfú. ẹ jẹun dáàdì mi. Mopelola. Màámi ẹ jẹ fùfú mo ti kó fùfú dé. Onísọlẹ́nu ni ọ́ o láti bí wákàtí méjì tó ti lọ ra fùfú. Bàbá Mopelola. mo rò pé ọwọ́ wèrè tó ń kó fùfú méjì ọ̀dọ́ ìyá rẹ̀ tó fún mi lẹ́yọ kan sọ fẹ́ kébi ọ̀pá àrùn àyàlá yẹ kú ni. pé ó ní èèwọ̀ wà tó máa yí máa wù ni ọmọ àlùbáríkà èèwọ̀ wà tiẹ̀ ni. ẹ wò sẹ́ẹ̀rì kì í sí wàá ṣẹjọ́ mi. kí ló dé gbogbo fùfú lẹ fẹ́ dákun bẹ́ẹ̀ mi mẹ́lẹ̀ òjì sí ò sí nǹkan lára yín bí kí gbogbo nǹkan tí mẹ́lẹ̀ ayé kó sáà jẹ́ ti yín nìkan ni wọ́n bí ayé pọ̀. ṣé fẹ́ jẹ́ lọ máa ń rò fún ọ lọ àbí wò ní farabalẹ̀ gbọ́. bí mo tẹ́ rí bí mo ṣe ń bọ̀ mo wò pé kí n gbọ̀nà tó yá kí fúnfún ìmọ̀ bàtútù náà ni mo wá ẹṣẹ́ ìbọ̀nà kan tí ń bẹ lọ́wọ́ ẹ̀yìn ilé bàbá olóyè ibẹ̀ ni mo wá gbà bí mo wá ń gbà mo bá lọ bí mo ṣe ń lọ báyìí ni mò ń lọ bí mo ṣe ń lọ ni mò ń lọ mo tún wá débì kan ó yẹ kí n ti délé mo sì débì kan báyìí mo gbọ́ Mopelola dúró mo ní rárá mọ̀ jẹ́ ń dúró ìyìn dúró mo ní ọ̀gọ̀gọ̀ ọ̀nà báyìí làlákè sọ ìmọ̀ lọ ni mo sì wá ń lọ mo tún ń lọ lẹ́ẹ̀kan kankan tó ní Mopelola padà mo wá ṣe wá rí eyín ó fi ohun ẹ̀lẹ̀lẹ̀ bá mi sọ pé mo lè Mopelola padà ṣé wá rí mo wá pé èyí tí ń fi lọ sọ̀rọ̀ mi pé kí n wá padà ẹ̀rí pàdúrà yín gbà lórí mi ó gbà gan. dóná máa gbọ́ na kí ni tí ò ní ròrí kankan ṣé bí ọmọ lẹ́kẹ̀dì wọn àyíṣà ó jù lọ lọ́dún orí mọ̀ wọ́n bí ṣe dáadáa kẹ́kọ̀ọ́ tí wò rí dáadáa kankan ṣe ń tiẹ̀. Bàbá Mopelola ẹ mọ̀ fọmọ wọ́mọ ò bẹ́yẹ̀ máa ní kò fọmọ wọ́mọ yóò lù kan pa ni sọmọ tí a ní ìwà ṣe dáadáa ni. dání wà ní dáa fún sọmọ rè ọmọdé pé òun ló ṣe family planning fún ìyá rẹ̀ kò ní wájú kò ní lẹ́yìn mo ti jáde sí. ẹ sọ tí ń dùn yóò jẹ. lọ bá ń bomi wá. kí n lọ bomi wá ń lọ bomi wá nísìnyí. ẹ máa jẹ fún dáàdì mi ẹ jẹ fún ẹ jẹun a ní ẹ jẹ fún. wọ́n sì mọ̀ràn luwa rẹ̀ lé wọ́n mọ̀ràn luwa rẹ̀ lé ẹ dákun bẹ́ẹ̀ bá fọmọ wọ́mọ sẹ́ẹ̀ nílùú kan pa ni. ètò dùn mí jù ni pé ọmọ yìí wọ́n gbàjọ ṣe kó máa rẹ̀ ni. àti kí tún wá ni. àwọn òbí ó sì rí rè ni tẹbí ń bomi wájú aláàfáà lásán ní pé tó bá wà nù ṣàfihàn. ní Mopelola tèmi ọmọ olókìkí tí gbogbo èèyàn fi ń tọrọ ọmọ lẹ́yìn sọ yí pé mọ̀ ẹ bá ti mọ̀ kẹ́ bomi ẹ jẹ́ sọ̀rọ̀ ayín kẹ́ mọ̀ sọ nǹkan tó dá sẹ́pẹ̀ pé mọ̀ jorógbó ń tọ́ da ni ẹ mọ̀ fẹnu yín sọ o. àyíṣà gan wọn sọ̀rọ̀. ìjàlè kan tó ṣíwọ́. Baálẹ̀ ẹ dákun ẹ gbà mí ra mi kalẹ̀ o ẹ̀yin olóyè ẹ má wò mí ràn o mo wá bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ mi ni ṣe ẹ rí yẹn ní gírúkọ ọmọ mi èso rẹ o mo mọ̀ wọ́ ọmọ mi dáadáa ọmọ mi mọ̀kànmọ́kàn kèéjì nǹkan ní nǹkan ká tó wá sọ pé yóò wá lọ sí di òòṣà yóò lọ gbóòṣà kí ló fẹ́ wá débẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi o àkóbá lélẹ́yìí o. ṣé wọ́n ló bí ọmọ. ọmọ bíbí inú mi ni. sọ̀rọ̀ ló wá sọ lẹ́nu yìí mẹ̀sẹ̀ tọmọ yìí sẹ́ni tó yẹ kí ìyá àti bàbá kẹ́ máa sunkún ìyá ò lè ọmọ ò lè bàbá ò lè òsàlú lẹ́bàá tó bá wọn má dandan lẹ́ ń sọ o wọ́n léèyàn ò jalè ó ń fọmọ ewúrẹ́ ṣeré ṣé kò yẹ lẹ́ni tá a fura sí ni má dandan bàbá ò lè ọmọ ò lè ìyá ò lè dìran èwo ní gbọ̀n. ọmọ mi ẹ jalè látijọ́ mo ti bí kò jalè rí ìkúnlẹ̀ àbíamọ ni ẹrù mọ́ ńlá ẹ dákun bàbá. ẹgbẹ́ ẹ̀dá tán. ẹ̀yàn yìí ètè ìjẹun tv kẹta yìí rí ebi ìgbà kọ́kọ́ lóyún rẹ̀ bóyá ìwọ ìgan ti jalè rí inú oyún bí mo ṣe wù ọ yìí
irú yín lẹ̀ mọ́ lọ ọjà Kẹsàn-án tẹ́ kò mọ́ ń gòrò tẹ́ kò mọ́ gọ́fà tẹ́ ní sanwó pé fọlọ́jà nígbèsí ayé ọmọ yín àdàgbà tán yá mọ́ mọ́kàn yá mọ́ wáwàwí ẹlẹ́sìn ògbà rẹ̀ àti wọ́ bàbá yìí sọ́wọ́n pé mo ti mọ̀ ọ́ ti pẹ́ bàbá rí ìpè ara mọ́ mọ́ tí sẹ́ẹ̀rì kẹ̀kẹ́ bá wúùkù tó yọ rọra yọ nǹkan kan kó bẹ́ẹ̀ kó fi mí kún ó ní wọ́n lọ gbé gbogbo ìgbésí ayé wa ni bí ẹ bá ti ṣerú eléyìí náà ọmọ ọjà lè sátán. ẹ̀yin olóye. ẹ̀yin olólè. ẹ sì bẹ̀rù Ọlọ́run tẹ́yìn náà bímọ tí tẹ́ bímọ. èmi ò bímọ olè. ẹ rántí o. pé. ìjọ àsùn tá à ní jí mọ́. àṣàlẹ̀ ìgbà náà. ẹ̀yà lẹ́yìn fẹ́ẹ̀ ti kú rí ni. inú ẹ̀yin méjì sì ń bí mi níbo lórí ọ̀pẹ ìwà náà tẹ́ wá ń wótò ǹjẹ́ ẹ mọ ẹ̀ṣẹ̀ tọ́mọ yín ṣẹ̀ tó máa pariwo orí burúkú ń bì ẹ wo ẹ má débi mọ́ o ọ̀dọ̀ àwọn agbófinró ní kẹ́ gbà lọ kẹ́ lọ mọ bẹ̀bẹ̀ yín ẹ jáde. ẹ bó ni tí wò bí àdó ọ̀gá la wọ́n ní ọmọ ọ̀gá ẹ dákun ẹ̀yin olóyè. lẹ́wọ̀n àdó ọ̀gá ní ìjọba kí wọ́n ná bàbá àgọ́yọ̀ ọdún àwọn. ṣé àwọn èèyàn ní máa rò wípé mi ni mo fẹ́ rán Bánjí lẹ́wọ̀n báyìí láì mọ̀ wípé mi ò mọ nǹkan kan nípa ẹ̀ fúnra rẹ̀ lórin àrìnfẹsẹ̀ sí bẹ́ẹ̀ àwọn tí wọ́n gbé òrìṣà wọ́n mọra wọn wọ́n ṣèkà tán wọ́n yí dòborí wọ́n gbàgbé pé bí ọba yóò bá ra wọn tọ̀run ń wò wọ́n ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró báyìí ó ti di ọ̀rọ̀ aròròkùn aròrò adìyẹ. olójú kan tó jọ̀gá olójú Mopelola. ayin Kofoshi àbí kí ọ̀fẹ́ yà wọ́n gbé ewu ló mọ́ ló dorí kodò bí ẹ̀rọ afami à ń wo sùn bí tíṣà tọ́nà wọn pa sí òsì. kí mo sọ fún pèsè mi báyìí tẹ́ǹkà bí ẹyẹ ìbá káàkiri kí ló dé. irọ́ àwọn pé àgbàlagbà gbọ́dọ̀ mọ kéèsì tí bá ń ṣẹlẹ̀ ládùúgbò sórí tóbi tí irun bá ti ń tímọ́ lórí báyìí bí òpó ọlọ́dún kan èyí ẹ̀ gbọ́n pé nǹkan ti sẹ́nu kí ló mú ọ èmi tó ṣẹ̀ṣẹ̀ sẹ́ràn ọgbọ́dọ̀ lẹ́yìn tí ó jẹ́wọ́ fún èmi ni ó sọ fún kí n sọ̀rọ̀ rẹ. ọ̀rẹ́ àmúdẹ gbádùn ìráyè ti yún un. sọdún jẹ́wọ́ fèmí sẹ́ràn lẹ́yìn tí jẹ́wọ́ fún ṣé ọgbà yẹn mi ni àbọ̀ ọjà náà mọ́kọ̀ lẹ́nu. rárá tírélà ló gbá mi. tírélà ló gbá ọ ọmọ yìí yẹ tírélà kàtá ó ti bọ́ ọ. ọ̀dàmùdẹ́ mo bá ti ń lọ. ìgbà tẹ́mi náà ti di ogbó ẹ̀ ti wálẹ̀ rà mí ni ọmọ yìí ti gbá yán mi wẹ́rẹ́ là á gbọ́ mọ̀ sẹ́ o mọ̀ ló kàn bí lálá o mọ̀ ló kàn bí lálá o bí mo ṣe sọ mọ̀ ló kàn bí lálá o tó bá dá alẹ̀ tán gbogbo ayé bó ṣe wo ọwọ́ mi rè sọ́sẹ̀ dédé àkọ́bù sọ́sà lòlúwa. bóyá ẹ gbádùn kò sí wàhálà wọn ti ní takata bá jẹ onífẹ́ lu ẹgbẹ́ yòókù. ẹsẹ̀ ń gbópo nù. Kofoshi mo ní ẹ o bó sọ̀rọ̀ bí gomagi olómi ẹ tó bí bá ti lóyún báyìí ìtẹ́ ẹ̀ ti kọ́kọ́ mọ́ ni ní ló ti da wọlé bí ọ̀pẹ tí náà mú Kofoshi ọjọ́ wa ẹ fi sẹ́yìn ẹ̀dín búlù ìdí ní kásẹ̀tà capital ọ̀ṣun Òṣogbo lẹ́sà Ifẹ̀ àkàtà wọ́n ti rọrùn àrọ́kún epo èbó tó ti ẹ̀dùn mi jù lù kálù ẹ̀ náà fásitì nípa sáyé sàn fọ́ì pẹ̀lẹ́ yẹ ọ̀wẹ̀ ẹ bá tu ọwọ́ pẹ́ńsù yọ bọ̀ sí pẹ́ńsù ó fún state sort. Mopelola Kofoshi. Hello, mama ṣẹ̀ṣẹ̀ hello. Hello. Mopelola Kofoshi. Hello, the other one. Èmi. Yeah. Alára àgbà yìí dámà ni Mopelola. How are you? Fine. Sure. N kàn fẹ́ rí ẹ fáwọn ọ̀rọ̀ kan ni. Ẹ fẹ́ rí mi fọ́rọ̀ kan? Yeah, ó wà very important. Ṣé kò le? Oríṣi tí mo fi pẹ́ ni pé mi fẹ́ kọ́ rẹ wà ń bẹ̀. Mo fẹ́ pé mi àti ẹ sọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ tó lè máa ṣe ẹ́ láǹfààní ni. Mò ń gbọ́ ẹ jẹ́ ká máa sọ. A lè sọ ń bì. Ó ṣe jẹ́ ká pìkì ìrọ̀lẹ́ náà. Ìrọ̀lẹ́? Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ tó máa tán ayé wa ṣe ni o. Ẹni tètè bá fẹ́ sọ fún mi ẹ jẹ́ ká máa sọ báyìí náà mo lè má ráyè ìrọ̀lẹ́ ó lè jọ́ là mo ráyè. Ó lè yẹ baby girl. Anytime tó bá ráyè jọ yé ká rẹwà. Ó wà very important. Ọ̀rọ̀ yẹn dẹ̀ máa ṣe ní àti láǹfààní. Ok, tó bá jẹ́ tìyẹn ni kò sí problem. Ìgbà tí mo bá ráyè lé ní ó lè jọ́ là ó lè jẹ́ ní time. Inú mi á dùn. Thank you very much. All right. Ó ṣe gan-an. Ó ṣe mo dúpẹ́. Yeah, ó ṣe. Dákun kí náà rí sọ.
Ọlọ́run fẹ́ rí mi pé kémi àtòun kárìíra ká sọ̀rọ̀ anytime tí mo bá ráyè o àwọn ò dẹ̀ fẹ́ kémi àtọ̀rẹ́ mi wá o èmi nìkan làwọn fẹ́ rí o mo ní kó sọ nǹkan tó fẹ́ sọ báyìí wọ́n ní àwọn ò ní lè sọ mo ní láti wá rí àwọn kó dẹ̀ wà very important kó máa ṣe mí lóore. ṣé wàhálà kí wàá ló fẹ́ ṣe ṣé wàhálà bò ní. ó dẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé kí ni mo fẹ́ ṣe. ṣé o ní lọ ni ṣé wọ́n ní kó wá. ẹ jọ̀ọ́ má bínú ṣé ìgbín máa rìn kí òun àti kára wọn ẹ má jọ rìn ni. ìtumọ̀ kémi àti ẹjọ lọ. èmi àti ẹlájọ máa lọ ṣé mo wá máa dá lọ ni. àbí mo ti lọ ní òfà lásán gbà. àjọ máa lọ ni kó mo bọ́yàwó gan bọ̀dá yẹn láìkí tó fẹ́ rí. ṣé wọn forí gbálẹ̀ taná láì. Mopelola Kofoshi o. Paramole kọ̀rọ̀ sí. Paramole kọ̀rọ̀ sí o. Ẹ̀gbin ni ò fẹ́ o. Ẹ̀gbin ni ò fẹ́. Mopelola Kofoshi o. Paramole kọ̀rọ̀ sí. Paramole kọ̀rọ̀ sí o. Ẹ̀gbin ni ò fẹ́ o.